Okay, challenge tuntun leléyìí o. A fẹ́ ẹni tó bá ti sọ oríkì kan tí ẹni tó bá jókòó bá ti mọ̀ wọ́n á torí ẹ̀ bomi. Omi tútù gidi ni. Òun rè block ni. OAE. Okay, time start now. Olúpo. Oríkì àjàṣe Olúpo. Ọmọ Olúpo láyé ló ọmọ létéńté mò ń jọba mú fàlàjóyè ní mọ́ jẹ. Èèyàn tó bá ṣolúpo pẹ̀lẹ́ àlówó wọn á lọ́lá wa sì máa ní ìtòpọ̀ rẹ̀ pẹ́pẹ́. O ti stop o. Ma sọ ma torí bomi. O mọ o ya torí bomi we le ye olójú ye. Torí bomi. Olodo lo mo mo. O ya next. O ya fún lórí kan. Abẹ́jẹ́ Ìkòyí ẹ̀ṣọ́ o. Ìkòyí ẹ̀ṣọ́ ni ọmọ àgbọ̀n yàbí lólú ọmọ alérí ikú pogun. Ìkòyí ṣá ogun àbá ogun tó pọ̀. Àwọn ẹ̀tẹ́ fún ó sì ojoojúmọ́ ní mọ́. Oya. Kí oríkì ọba. Ọba. Ọlẹ́ ọlọ́ba mọ̀dé o. Ọmọ aládé àkọ́kọ́ òpé ẹ̀mọ́ gbóhùn ẹnu mi dáadáa. Ọba mọ̀dé nìyẹn ọmọ kóró wá. Ọmọ tagbáta. Ọmọ ìwọ̀n nílé ìwọ̀n lóde. Ǹlẹ́ òwe níbo tí wọ́n kẹ̀lẹ́ òwe níbo kì í. Ọmọ kègbè jákègbè so. Ọmọ kègbè so. Ìgbòho mọ̀ ọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ àtàpátá wọnú omi wọ́n sì mọ kí bàbá ẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ sàn ya. Ọ̀rẹ́ mi ní bàbá ráàdì ẹ̀wọ̀n mi kan síbi tí ń kan sí mi lẹ́nu. Àwọn òkúta mẹ́ta òde Ìgbòho. Ọ̀kan ṣẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀kan nígbà tí ìmọ̀nà kí ni. Oríkì ọlọ́yẹ. Ọmọ ọlọ́yẹ mo yan àjíbọ̀ òkè mọ́lẹ̀ ọyọ́ tẹ́ gbàrú ẹkùn mú ní sósórí. Ọmọ àsọyẹ tánkẹ́ tó sòrú bàbá ẹ̀yìn ni ọ̀sẹ̀ ríwọ́wọ́ padà lẹ́sàn-án òkè. Ìyàlùgbó tẹ̀rán lóbi lọ́jà o. Ẹlẹ́sìn ń kàwé lóbi lọ́jà. Ẹlẹ́mi níjọ. Eléyìí tẹ̀ plan ẹ má lọ fún mi lórí kì í yíbo. Ẹ má fún mi lórí kì í yíbo. Oríkì Ẹdó. Bìní. Orí Ìbíní ni wọ́n máa rókun tayò. Ọmọ Oòduà náà ni gbogbo wọn. Ìbíní o, arókun tayò. Orí o, mo kọ́ bá Bìní, mo kí gbogbo àwọn ọmọ Bìní o. Yorùbá pín sóríṣiríṣi ọ̀nà tó pọ̀ jàre. Ìbíní ọmọ arókun tayò.